tí a bá gba ìjọba Tinubu a ò ní dúró. Èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o, àwọn àgbààgbà ilẹ̀ Haúsá àwọn ló sọ̀rọ̀ ránṣẹ́. Kódà ọmọ Yorùbá ẹ share fídíò yìí, mo ní fídíò mẹ́rin kan evidence tí mo fẹ́ fi hàn gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé. Ẹ bá mi share fídíò yìí, ẹ jẹ́ kó délé, ẹ jẹ́ kó dóko. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, àwọn Fúlàní wọ́n ti fi ọwọ́ wọn pín Nàìjíríà. Tí bá ní ewu ń jó lórí omi, ẹni tí bá ní náà ń jó lórí omi, ẹni lọ kéwú ẹ̀wà. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, àwọn àgbààgbà Fúlàní wọ́n ti declare, wọ́n ti pàṣẹ, wọ́n ti ní káwọn ọmọ wọn kọ́ lọ bẹ̀rẹ̀ sí ní ràbọn sílé láti fi dáàbò bo ara wọn. Wọn ò yọ sọ rárá o, wọ́n sọ níta gbangba ni. Òun náà lẹ́rí lẹ́yìn mi, wọ́n ní kọ́ lọ ra ìbọn, kò ń ṣe àní-àní. Lára àwọn ọmọ wọn tí wọ́n dẹ̀ ti ràbọn tí wọ́n fi ń dáko, a máa play fídíò yẹn fún yín sìn. Ẹ máa rí ibi tí àwọn ọmọ Fúlàní tí wọ́n ti ń dáko, tí wọ́n dẹ̀ gbé AK-47 sẹ́yìn. Kò ń ṣe ẹyọ kan, kò ń ṣe méjì, kò ń ṣe mẹ́ta, kò ń ṣe mẹ́rin, kò ń ṣe márùn-ún. Gbogbo wa la máa fojú wa nínú fídíò yẹn nísìn. A dẹ̀ ń sọ fún ẹ̀yin àgbààgbà tiwa wípé ọ̀rọ̀ security ilẹ̀ Yorùbá ẹ má wò níran. Ṣùgbọ́n ẹ rò pé wọ́n là ń pa náà níbo lẹ fẹ́ fojú sí nísìn. À ń sọ fún yín pé àwọn àgbààgbà Fúlàní gbogbo ohun tẹ́ rí táwọn ọmọ wọn ń ṣe, wọ́n lọ́wọ́ ń bẹ̀, wọ́n ní ọwọ́ níbẹ̀, wọ́n jọ ń ṣe ni. A sọ fún yín náà, ṣèfẹ́ gbọ́ nǹkan tí cleric kan sọ. Gbogbo ayé ló mọ̀ pé àwọn Fúlàní, àwọn cleric wọn, àwọn ni bàbá wọn. Gbogbo ayé ló mọ̀. Their clerics are their leaders. Ìkọ́nú àwọn leader wọn sọ live and direct. Ó sọ sórí paper. Ó ní kí gbogbo àwọn ọmọ àwọn kọ́ lọ ra ìbọn, kọ́lọ̀ tàbí ọkọ́ àáké àdá ìtí ò bá ní kó lọ ràbọn kọ́ máa fi dáàbò bo ara wọn. Tí àwọn Fúlàní bá lè sọ yẹn, mélòó àwa Yorùbá tó wá ń pa níbí, wọn réètì tí wọ́n fi ń pa wọ́n nílẹ̀ Haúsá, ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ ń gbọ́ yẹn ọ́díò lásán ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, wọ́n pa wọ́n bí, wọ́n pa wọ́n lọ́wọ́, wọ́n ṣe gbá ọ́díò ló pọ̀ jù níbẹ̀, kò rí. Ẹ wo tó ń ṣẹlẹ̀ ilẹ̀ Yorùbá tá à ń fojú wa rí, tó ń ṣẹlẹ̀ almost every day. Ẹ̀yin bàbá wa ẹ̀ẹ́dẹ̀ lè lo agbára tẹ ní láti empower àwọn local securities. A sọ pé káwọn tí wọ́n jẹ́ civilian gbébọn, àwọn local securities kí ló ń dá Ìgbẹ́kọ̀yà dúró láti gbé AK-47 níbi tílẹ̀ Yorùbá dé yìí? Kí ló ń dá vigilante dúró láti gbé AK-47 níbi tílẹ̀ Yorùbá délé nìyí? Kí ló ń dá so safe corp dúró láti gbé bọn, láti gbé AK-47? Kí ló ń dá Ìfẹ́ lódùn dúró? Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ wò, ẹ má jẹ́ kógun jà wá. Àwọn Haúsá ti fẹ́ kógun jà wá, gbogbo wa là ń fetí ara wa gbọ́. Ṣé ó dìgbà tó bá kógun jà, tó bá kógun wá bá wa ilẹ̀ Yorùbá kó ìwà tó pé? Ṣé ó dìgbà àti ẹ̀dúpẹ́ pé àti rí àwọn ọba kọ̀ọ̀kan tí wọ́n ti dúró tán, ṣùgbọ́n wọ́n sì ní di support àwọn àgbààgbà torí pé àgbààgbà wà ní àgbààgbà. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, ọ̀tọ̀ làgbà, ọ̀tọ̀ ní kàbá tún wà nù kàbá. Don't be surprised. Ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ ilẹ̀ Yorùbá, ẹ wá ní káwọn ọdẹ tiwa kọ́ máa lo one hands, kọ́ máa lo gbòòlà ìyọ́kọ̀ tún reload. Gbogbo ayé ló mọ̀ pé ìbọn táwọn ọdẹ wa ń gbé dání one hands ni. Tó bá yìn nǹkan tó bá pa náà ní AK-47 máa pa. Then kí ló wá dé tí ẹ̀ lè jẹ́ kó máa lo AK-47 tí ó bá kí n ṣe pé politics ni, tí ó bá kí n ṣe pé politics ti wà ní ọ̀rọ̀ yẹn? Ẹ kú fẹ́ kó má jẹ́ kí wọ́n lò bọ́n rárá. Báwo lẹ ṣe máa ní kó máa lo ṣẹ̀kẹ̀ gbòòlà tó máa yìn tó jẹ́ kó máa tú sáré fì mí sí? Ní nǹkan táwọn Fúlàní dẹ̀ ń ṣe yìí, Ọlọ́run ṣe pé gbogbo aláfojú wa rí nígbà tí àgbààgbà Fúlàní, that man is a cleric, ó sọ openly, ó ní ẹ̀yin ọmọ ẹ lọ ra bọn, ẹ lọ ra weapon kẹ́ fi dáàbò bo ara yín. Gbogbo wa la fẹ́ tí wa, gbogbo wa la fojú wa lórí social media náà, newspaper gbé. Tó bá
dàbí irọ́ kẹ́jẹ́ ń kà jáde fún yín. Mo mú fídíò mẹ́ta kan wá fún yín lèní tí mo máa fi hàn yín. Ẹ máa rí ibi táwọn Fúlàní lébi táwọn Haúsá ti ń dáko tí wọ́n gbé AK-47 tààrẹ̀ dá tí wọ́n gbé sẹ́yìn tí wọ́n lè ṣiṣẹ́ oko wọn lọ. Àwa ò tiẹ̀ ní kẹ́ṣẹ̀ yẹn fáwa. Gbogbo ayé ló mọ̀ pé AK-47 tí àwọn àgbẹ̀ yẹn gbé sẹ́yìn tí mo fẹ́ fi hàn yìí, gbogbo ayé ló mọ̀ wípé àwọn lídà wọn ló máa rà á fún wọn, àwọn ló máa ṣe ètò ẹ̀. Kò dẹ̀ sí aláìyá security kankan tó bí da kó lọ mú àwọn àgbẹ̀ yẹn. Kí ló wá ń ṣẹlẹ̀ sáwà ilẹ̀ Yorùbá? What is happening? Ẹyẹ fi life wa play politics wọn. Kí ló dé? Ẹyẹ fi life wa play politics. Àníkẹ́ fún wa lówó, àníkẹ́ rà fún wọn, tẹ́bà tí ẹ lè rà fún wọn, ẹ jẹ́ kó fowó ara wọn rà, ẹ jẹ́ kó lọ ṣe locally made, ẹ allow wọn. Ẹ wo báwọn Fúlàní ṣe ń pa wá pàkúpa, ìjọ wo la fẹ́ bọ́ ń bẹ̀? Ṣé bá ti fẹ́ máa bá lọ lélẹ́yìí? A dẹ̀ ń sọ fún yín pé òkè tó bá ti rí báyìí, then ẹ jẹ́ kó ní kálukú lọ dórúkọ ìyá àti bàbá ẹ̀. Let everybody go on their way. Ọlọ́run ṣe gbogbo ilẹ̀ gbọ́ nǹkan tí Burna Boy sọ. Burna Boy tó ń kọrin, gbogbo yín lẹ gbọ́, òun fún ara ẹ ti pè fún separation. Video evidence wà. Burna Boy, yes, Burna Boy olórin. Kẹ́ lè mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn musician wà nílẹ̀ Yorùbá, kẹ́ lè mọ̀ pé olórí burúkú ló pọ̀ nù wọn. Ohun tí wọ́n máa jẹ lọ́wọ́ after ọ̀wà after ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá rárá. Ọmọ Ìgbò nìyẹn o, ọmọ Ìgbò òun nìyẹn. Bó ṣe jẹ́ worldwide tó jẹ́ superstar tó jẹ́ ní tí gbogbo ayé nífẹ̀ẹ́ sí, he doesn't care. Ó sọ òtítọ́ ọ̀rọ̀. Ṣùgbọ́n níyàwó lórin tiwa kí wọ́n jáde wá sòótọ́ ọ̀rọ̀, ní rí wọn. Àwọn Yorùbá actor and actresses ní ever rí wọn kọ́ sọ̀rọ̀. Àìmọye tí wọ́n dẹ̀ ti pa, táwọn Fúlàní ti pa nínú wọn. Bàbá Bọ́lá Ahmed Tinubu yìí náà ti rí nǹkan tó ń lọ. Ṣèbẹ́ gbọ́ nǹkan tí gọ́vnà Kaduna sọ. Mo sì máa play yẹn náà. Mo sọ fún yín fídíò mẹ́ta ni mo fẹ́ play fún yín lẹ́yìn tẹ́ máa fojú yín rí. Ẹ jẹ́ àkọ́kọ́ wo títa àwọn àgbẹ̀ tí wọ́n ń dáko lọ́wọ́ tó dẹ̀ pé gbogbo wọn pátápátá AK-47 ni wọ́n gbé sẹ́yìn. Yes, AK-47 ni wọ́n gbé sẹ́yìn. Ẹni tó bá bí aláìyá ìdá kó lọ bẹ̀ kó lọ intimidate wọn. Táwọn àgbẹ̀ Haúsá Yorùbá ní finish ẹ̀. Ilẹ̀ Yorùbá lẹ ti ń bá wa ṣe nonsense. Ìjọba ò lè bá wọn ṣe nílẹ̀ Haúsá. Àwọn tó gbé AK-47 sẹ́yìn tí wọ́n fi ń dáko yẹn, kí DSS lọ mú wọn, kí sójà lọ mú wọn. Táwọn àgbààgbà wọn ò bá ní jẹ́ ká sọ bọ́ lọ́rùn ẹni yẹn. Ṣùgbọ́n ẹ̀yin àgbààgbà tiwa tí ẹ̀ kí ẹ̀ kábíyèsí Elédùmarè. Ṣàṣì ayé wa ni àṣì ayé wa. Ẹ̀yin olórí la ṣìyàn. A ti ẹ̀dúpẹ́ lọ́wọ́ táwọn àgbà kọ̀ọ̀kan bí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀, torí à ń gbọ́ new development. À ń gbọ́ pé bàbá yẹn wọ́n ti bẹ̀rẹ̀ sí ní jà lábẹ́lẹ̀ pẹ̀lú àwọn kọ̀ọ̀kan tí mi ní dárúkọ. Now ẹ já wo fídíò ibi táwọn Haúsá yẹn ti ń dáko. Ó yẹ wò. Ṣẹ́yìn náà ti rí, ẹ ti rí fídíò yẹn, kẹ́ lè mọ̀ pé eléyìí ò kì í ṣọ̀rọ̀ ẹnu. No be for mouth, no be for mouth. A sọ fún yín, ẹ dáàbòbò àwa ọmọ yín, ẹ dáàbòbò life and property ilẹ̀ Yorùbá. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, kí ló ń ṣẹlẹ̀ nítorí Ọlọ́run? Bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà owó baba dami ẹkùn ọkọ Fúlàní àjànàkú kọjá mo rí nǹkan fìrí tabaré nǹkan ní arẹ́rin ẹmu ẹkì ẹwọn bí òrẹ̀kọ́ ládéládé ládé aláàfin ò ládé adé aládìkún la gbàfà láàfin ṣẹ́rígbó lọ fà ọmọ Yorùbá nígbà tí bàbá wa olóyè Sunday Ìgbòho tí wọ́n dìde
kí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kí ni wọ́n ṣe ẹni tó jẹ́ kẹ́ rọ̀gbà yíká tó bá jẹ́ pé ilẹ̀ Haúsá tó bá àwọn ilẹ̀ Haúsá tí àwọn olórí burúkú Fúlàní tí wọ́n kọ́kà tó bá jẹ́ pé ilẹ̀ Haúsá làwọn Fúlàní ti réyàn ni àwọn Haúsá ti réyàn bí Sunday Igboho ṣe rò pé ilẹ̀ Yorùbá sì máa wà nù lẹ́yìn ṣe rò pé ilẹ̀ Haúsá sì wà Nàìjíríà what are you talking about ṣe rò pé àwọn Haúsá sì máa ṣẹrú Fúlàní ni Ọlọ́run wá fún yín ní ọmọ ńlá ọmọ ológo akíkanjú ọmọ aláàánú gbogbo ilẹ̀ wa Ọlọ́run wá fún wa kàkà kẹ́yìn kọ́kẹ́ rògbà yíká ṣe lè ń tẹnubọlẹ̀ bí ẹyẹ gún ṣe lè ń tẹnubọlẹ̀ ohun tó jẹ́ kẹ́ ṣe ẹ̀ mójútó ohun tí ò kan lé ayé yín òun lẹ̀ ń jọ nírọ́ tẹ́ ń pa oríṣiríṣi mọ́ ẹ̀yin nu Ọlọ́run nù ẹ jẹ́ gbogbo ọmọ Yorùbá tí ó bọ́ tí Fúlàní pa nípakúpa àbí ẹ̀yin tó jẹ́ kẹ́ dáàbòbò wá tẹ́ dáàbòbò wá ẹ jẹ́ gbogbo ẹni tí wọ́n ti pa nílẹ̀ Yorùbá á wà lórí yín á wà lórí àwọn ọmọ yín kí ló dé à ń kì à ń sà ẹnẹ̀mẹ́ni tó kú afojúsọ afẹnusọ afi gbogbo ẹ̀ sọ ó lẹ̀ yé yín ó yé ẹ̀yin tẹ́ ń dalẹ̀ Yorùbá yìí wọ́n fẹ́ jẹ́ kẹ́ mọ̀ kíní kan o mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ wípé ìjọ tọmọdé bá búrò kó ló mọ̀ ìjọ tó bá máa níjọ tí ìrókò táwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá tọ́wọ́ máa ṣe pàǹṣọ́ fún yín á dàbí eré ni lóòótọ́ àwa ọmọ Yorùbá a ò lágbára a ní kọ̀ọ̀kan tá a lè fi yín ṣe ṣùgbọ́n a fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé a lọ́lọ́run a fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé a lọ́lọ́run tó dá wa tó dá yín Ọlọ́run tó lè sọ pé kẹ́yìn tẹ̀ ń ba ayé jẹ́ ìkẹsùn kẹ́ má jì mọ́ Ọlọ́run lọ́ba tó ní wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ kí ló dé ṣé wọ́n kọ́ fún yín ṣé wọ́n prescribe ẹ̀ fún yín pé kẹ́ bá tiwa jẹ́ tọ́ráwá ni ẹ wo ohun tí àwọn leaders wọn tí wọ́n ṣe nílẹ̀ Haúsá ilẹ̀ Haúsá lẹ̀ ń wò yẹn o tí wọ́n ń dáko gbogbo àwọn àgbẹ̀ yẹn AK-47 tààrẹ̀ dá tó ṣá pàápàá òun lẹ́rí tó gbé sẹ́yìn yẹn kí ni wọ́n gbé síbẹ̀ fún pé in case tí àwọn olórí burúkú yìí tó bá yọ from anywhere wọ́n gbà sí fún wọn gidi gan àwọn tẹ́bá àwọn Fúlàní tó kidnap àwọn èèyàn wa wọn ò tó kọ̀ọ̀kan ìmí wà nù wọn tó jẹ́ pé tẹ́bá gba etí ẹ̀ ó lè kú lẹ́sẹ̀kẹsẹ̀ wọn ò lẹ́mìí wọn ò lóògùn tó wa wọn ò ní ògùn tó wa wọn ò lóògùn tó wa wọn ò fi kọ́kọ́ tó wa ẹ̀yin àgbààgbà wa ẹ wá ń jẹ́ kí kéèrà kó máa pàṣẹ fún erin ẹ ń gba èèrà láyè láti máa ṣe àkójọ láti máa ṣàkóso àwa erin ọmọ Yorùbá ni wá ogun kò lẹ Yorùbá ẹ lọ wò táwọn bàbá ńlá bàbá wa kò ṣẹlẹ̀ rí Ṣàngó apàbàtà apàjọwọjọwọ etí ẹ ohun tẹ́mi mọ́tò dá mi lójú ni wípé ogun ò ní kó wa lẹ Yorùbá ohun tó bá ń wọ ẹ̀yin àgbààgbà tẹ́ ń gbàbọ̀dì ohun tó bá ń wù yín ni kẹ́ máa ṣe àwa mọ̀ pé ọ̀dàlẹ̀ balẹ̀ kù ẹni bá dalẹ̀ á balẹ̀ lọ gbogbo ẹ̀yin tẹ́ ń yọ̀lẹ̀ ọmọ Yorùbá dà mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ kankan lẹ́ni wípé gbogbo ayé tẹ́ ń kójọ ayé yìí náà ni torí ayé lẹ́ ń kójọ lójú tí yín lẹ́tí òpọ̀rọ̀ lẹ́ ń kójọ ọ̀tọ̀ lọ̀rọ̀ ni ọ̀rọ̀ ọ̀tọ̀ ni ayé ni ohun tó lẹ́tọ̀ọ́ sí tó ń kójọ lọ́nà àìtọ́ ayé nìyẹn ọ̀rọ̀ nìkan tó jẹ̀yà tó kójọ that is ọ̀rọ̀ is the positive side while ayé is the negative side ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá tí wọ́n fìyà jẹ wá lẹ̀ Yorùbá yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ máa gbọ́ 90 something 80 something tó jẹ́ wípé kò sí kankan tó ń dúró dè mọ́lẹ̀ ayé tó jẹ́ pé orí ọ̀fẹ́ Ọlọ́run nìkan ni wọ́n ń dúró dè ikú nìkan ni wọ́n ń dúró dè irú àwọn bàbá yìí ọ̀wá ru àti sun wọn ru ẹ̀yìn tó fẹ́ fi sílẹ̀ wọn kí ẹ̀ nítorí ìjẹkújẹ kò jẹ́ kó rí báyìí it is not supposed to be so
kò jẹ́ kó rí bẹ́ẹ̀. Táwọn bàbá ńlá bàbá ti yín tó bá ti tà yín sóko ẹrú ní dépò ọba tẹwà yìí, ní dépò òṣèlú tẹwà yìí, ní dépò religious leader tẹwà yìí. Ọmọ Yorùbá ẹ jẹ́ sáré fún yín nọ́mbà bàbá Máyégún. Ìwọ tó bá fẹ́ dira níbi tí Nàìjíríà délé nìyí, tó bá dira ikú pa ẹ́, ó gbọ́, tó bá dira ikú pa ẹ́. Number 1, o gbọ́dọ̀ ní ayẹta tó gbóná tó confam, o gbọ́dọ̀ ní tìdíjò tó confam, kò gbọ́dọ̀ ní fọ́gbọ́n tó confam, kò gbọ́dọ̀ ní afẹ́ta tó confam, kò gbọ́dọ̀ ní ayìnrà tó confam, àyìnjá ní fún o gbọ́dọ̀ ní òkígbẹ́ ọ̀wọ̀ tó dájú o gbọ́dọ̀ ní àlébà, torí kò ń ṣe gbogbo ogun ni alágbára máa ń jà. Ogun mi wà tó bá dé o ní láti escape ni. Bó bá ṣe ń dáhùn gbàgbàgbàgbà tó ń dàbò ẹ̀ ṣàmà sá lọ defend ra ẹ̀, torí ẹ nídìí àlébà àti ìfura tó dájú ni mo ṣe sọ pé kẹ́ lọ pé bàbá Máyégún nọ́mbà wọn rèé. Ògbénu omi ríran tẹja ògbólógbé gúngún ní dún tàbàntàbà nínú aṣọ. Ògbólógbò oníṣègùn ìbílẹ̀ kan bẹ nílẹ̀ Yorùbá tọmọ tìfún tẹ̀dọ̀ ewé àti olóyè Máyégún adífá bí ẹni wẹjú aníkúlápó agbọ́sẹsẹ fámọlé agbẹ́ǹkùlé mọye olùtọ́wù. Ogun àìrọ́mọbí ni tiẹ̀ ni ogun àìrálàánú ló ń bá ayé rẹ̀ wọ̀dì mú. Àrùn ọjọ́ pípẹ́ ló ń bá ọwọ́ jàǹkadì. Káṣiṣẹ́ bí erin jẹ̀jẹ̀ ìlérí. Ogun àmúbọ̀ ọkọ àmúbọ̀ aya ni tiẹ̀ ni tàbí ogun afinisẹ̀sìn níwájú olóore. Èyíkéyìí ogun tàbí àìsàn tó máa ń bá ayé rẹ̀ jà tètè máa bọ̀ wá sọ́dọ̀ olóyè Máyégún adífábí ẹni wẹjú abolórí bẹ̀rí abániyẹ̀ràwọ̀ ẹni wò aníkúlápó àgbàlagbà ọ̀jìmì tó mọ orúkọ tí wọ́n ń pe àwọn ìyá mi àgbà. Fún àyẹ̀wò tàbí ìmọ̀ràn ẹ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939. Báṣẹ́ bá mu mi àjò dànù bí gèrè bá mu mi àjò dànù tilé tọ̀nà la fi ń jo lóńgìní. Tètè máa bọ̀ wá sọ́dọ̀ olóyè Máyégún adífábí ẹni wẹjú kógun ayé rẹ̀ ó dà fíẹ́yìn. So kẹ̀kẹ́ àbọ̀ padà yìí èèyàn wa bàbá Máyégún ẹ pè wọ́n kẹ́ bá wọn sọ̀rọ̀. Owó ojú Ọlọ́run fọmọ ni, o fẹ́ gbàwé ìgbélù ni, o fẹ́ dira ni, o fẹ́ tẹfá ni, o fẹ́ fìdí ẹgbẹ́ múlẹ̀ ni, o fẹ́ mọ tó ń ṣẹlẹ̀ sílé ayé ẹni, òun wógùn tajà ni, afàrù oríṣiríṣi pé bàbá Máyégún ilẹ̀ Yorùbá ló wà. Mo máa ń sọ fún yín kò sí pé màá tí wọ́n ríra rí, ṣùgbọ́n ìròyìn wọn tí mo gbọ́ lèmi náà ṣe ń ròyìn wọn yìí. Láti ìgbà tí mo dẹ̀ ti wá ń ròyìn wọn fún yín kò tí ì sẹ́nìkan tó pè mí tó ní wọ́n gbowó wọn sí kankan tóun iṣẹ́. Gbogbo àwọn tó bá pè mí máa ń dúpẹ́ ni, wọ́n máa ń dúpẹ́. I'm only doing it for my father's land. Now ọmọ Yorùbá ẹ rí pé ìtìjú ńlá gbáà ló jẹ́ sílẹ̀ Yorùbá. Ṣó jẹ́ kí àwọn àgbẹ̀ ilẹ̀ Haúsá, ṣó jẹ́ kó ṣáájú àwọn àgbẹ̀ wa máa lò pọ́n ládùúgbò bó ṣe pa wá tó ilẹ̀ Yorùbá? Ṣó jẹ́ kó rí bẹ́ẹ̀? Ó rí bẹ́ẹ̀ nítorí wípé àti Yorùbá àti Ìgbò àti Haúsá ẹrú ni wọ́n ní Nàìjíríà. Ẹrú ni wá. Kẹ́ máa wò pé ẹlòmíì kọ́ sí comment section pé òun ń ṣe ẹrú. Ẹ má tàn ra yín. Ẹ mọ tó ń pè freedom ni. Ọmọ Yorùbá mélòó ló ní freedom Nàìjíríà? Ọmọ Ìgbò mélòó ló ní freedom? Bàbá Tinubu gan wọn ò ní freedom. Wọn ò lè ṣe ohun tó wù wọ́n. Níbi táwọn kàbá olórí burúkú yẹn àìmọye nǹkan tó dáa tí bàbá yẹn máa fẹ́ ṣe fún Nàìjíríà but wọn tó bẹ́ẹ̀ kí wọ́n ṣe torí àwọn Fúlàní kí báyìí ni wọ́n dúró sí fún wọn. Ṣèbẹ́ gbọ́yé tí wọ́n ní wọ́n gbélẹ̀ protest tẹkọ̀ọ́ rárí tó ṣe kọjá yìí kó má dàbí irọ́. Mo sọ fún yín pé nǹkan mẹ́ta ni mo fẹ́ play fún yín, mo dẹ̀ ti play ẹyọ kan. Now let me play the second one. Ẹ lè believe pé 70 billion ni owó tí wọ́n gbélẹ̀ fún protest tẹkọ̀ọ́ rárí tí wọ́n ṣe yẹn. Wọ́n fẹ́ fi gba ìjọba Tinubu. Ṣé bàbá wa sọ fún yín nígbà tí protest yẹn kọ́kọ́ jáde, Máyégún ni wọ́n kọ́kọ́ gbá sáwà Yorùbá nation. Wọ́n fún lówó pé kó ẹ́ńtà wa kí àwa lè dà jáde bíi màálù. Mo ń sọ fún yín àwọn Fúlàní wọ́n ní mission. Kí lẹ fi ń ṣeré yìí? Wọ́n ní mission. Ẹ rí i pé nígbà tá a jáde wọn ò rí kankan ṣe.
ó lẹ́nìkan tó sẹ́ndì ọ́díò kan sí mi tó lóun lọ síbì kan Nàìjíríà ní sáìdì sẹ̀mẹ̀sì Nàìjíríà pé bí ọwọ́ aago méjì òru pé àwọn rí àwọn kan tó wọ jàlámíà tó gbé bọ̀dá ní tó wọ bulletproof pé gbogbo pátápátá jàlámíà lọ́wọ́ pé Fúlàní dẹ̀ ni wọ́n Fúlàní ni wọ́n kí làwọn táwọn yẹn fẹ́ ṣe mọ̀ bóyá àwọn yẹn gan ni wọ́n fẹ́ lò nígbà táwọn bá ti sọ pé a lọ ń protest wọ́n á kọ́ gbẹ̀yìn wọlé wọ́n á bẹ̀rẹ̀ sí ní gba sí fẹ́ anybody irú tí wọ́n ṣe ní gángan náà mo fẹ́ jẹ́ kẹ́ gbọ́ fídíò yìí torí tèmi bá ń sọ̀rọ̀ mo máa ń láìkì kí ní ẹ̀rí mo máa ń láìkì kí evidence wà kí lẹ fi ń ṣe rí ṣe rí pé bàbá wa Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà ṣẹ́yìn náà ti wá rí nísìnyí pé Ọlọ́run ló ń darí wọn 60 billion lówó táwọn àgbààgbà Fúlàní ni wọ́n gbé kalẹ̀ èmi kọ́ mo sọ ẹni tó tú àṣírí òun ni former governor of Kaduna State òun ló sọ ẹ wá gbọ́ mo sọ fún yín mo ní tẹ́ bá ti subscribe sí channel Masbi ẹ bá máa dára yín láàmú lọ sẹ́ni wí ẹ̀ mọ́ torí kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ níta tí ẹ ò ní gbọ́ lórí channel ọmọ yín Masbi TV bẹ́ẹ̀ ni kò sí náà pé ẹ̀dá gbọ́dú. Gómìnà ìpínlẹ̀ Kaduna gómìnà Sani Uba mà ti tú àṣírí ńlá ó mà ti tú àṣírí yìí ó ti fi ìdí bí wọ́n ṣe fẹ́ da orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ṣe fẹ́ dà owó ti fi jẹ́ ìpínlẹ̀ wọ̀ pẹ̀lú bí gómìnà náà ṣe tú àṣírí pé owó tó tó bí 60 bílíọ̀nù náírà 60 bílíọ̀nù náírà ní àwọn alágbá olóṣèlú Nàìjíríà kan ni wọ́n gbé sílẹ̀ láti fi da ìjọba Nàìjíríà mú àti láti fi fipá gbàjọba kó lọ́wọ́ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ǹjẹ́ níbo ni gómìnà Sani Uba ti sọ̀rọ̀ yìí? Lásìkò tó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ lórí tẹlifíṣàn Channels TV ìyẹn ọkùnrin náà ló mà sọ̀rọ̀ yìí nígbà tó ń sọ̀rọ̀ lórí ìwọ́de táwọn ọ̀dọ́ ṣe kọjá láìpẹ́ yìí èyí tó ń ṣe tako ìṣèjọba burúkú bad governance àti ibi tó gba Nàìjíríà. Ẹ̀rọ ti kéde lọ́dún àkọ́kọ́ nínú oṣù kẹjọ tá a wà yìí ní 1st of August 2024 ìní àwọn ọ̀dọ́ káàkiri Nàìjíríà ló máa bẹ̀rẹ̀ ìwọ́de láti fi ìyẹ̀fọ̀ ìwúlò náà hàn lórí ìṣèjọba burúkú àti ibi tó gba Nàìjíríà ìtàpẹ̀ ní bad governance tó sì jẹ́ pé lọ́jọ́ àkọ́kọ́ àtọ́jọ́ kejì tí ìwọ́de náà bẹ̀rẹ̀ lójú wàhálà ní ilẹ̀ Haúsá débi pé ọ̀pọ̀ dúkìá náà fi ṣòfò bẹ́ẹ̀ làwọn ẹ̀mí náà ṣòfò tó sì jẹ́ pé tó burú jù ní báwọn ọ̀dọ́ ilẹ̀ Haúsá wọ́n ṣe ń na àsíá ìyẹn flag orílẹ̀-èdè Russia sókè tó sì ń sọ pé kí wọ́n wá fipá gbàjọba lọ́wọ́ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu nítorí pé ó ti sú àwọn. Eléyìí ni wọ́n máa bi gómìnà Sani Uba tó jẹ́ ọ̀kan pàtàkì. Ẹ má bínú mo máa kọ̀ntínú ọ́díò yẹn ṣé ohun tójú wa ti rí ṣé ó ti tó ohun tójú wa rí ní 8 years tí Buhari lò kò mà sí Haúsá kò mà sí Fúlàní kọ̀ọ̀kan tó jáde wá sọ pẹ́kẹ́ kò mà sí Fúlàní kọ̀ọ̀kan tó jáde wá sọ̀rọ̀ à ń sọ fún yín kò sí nǹkan tí a lè ṣe ta fi máa bọ́ lóko ẹrú yìí lẹ́yìn ká pín ẹja máa gbọ́ lọ. Sani Uba tó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn gómìnà ilẹ̀ Haúsá ìnáwó náà bí léèrè lórí ẹ̀sìn tí bàbá náà tó sì jẹ́ kó dímọ̀ pé kì í ṣe eré òkè tí ì ṣe ìròyìn òfégè nígbà wọn kan fẹ́ fi ipá gbàjọba lọ́wọ́ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní lóòótọ́ ni àti pé àṣírí tó tú sòun lọ́wọ́ ni pé bílíọ̀nù 60 náírà 60 bílíọ̀nù náírà ìlànà alágbára kan gbé sílẹ̀ láti fi ipá gbàjọba lọ́wọ́ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó sì jẹ́ kó dímọ̀ pé ìwádìí tí ń lọ lọ́wọ́ àti pé nínú ìpàdé àwọn ìgbìmọ̀ tó ga jù lórílẹ̀‐èdè yìí ìyẹn National Security Council meeting tí wọ́n ṣe láìpẹ́ yìí ní olùdámọ̀ràn pàtàkì lórí ètò ààbò Nàìjíríà Alhaji Nuhu Ibadun ló ti tú àṣírí pé yàtọ̀ sí owó tí wọ́n gbé dájọ́ Nàìjíríà àwọn owó òkèèrè tó ń pè ní cryptocurrency náà ó wà níbẹ̀ táwọn àgbẹ̀ wọn fẹ́ dá láti fi dá orílẹ̀-èdè ìlú àti láti fi wọ́ọ̀dì náà fi pọ́n gbàjọba lọ́wọ́ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. ṣáyìn náà ti fetí yín gbọ́ mo sọ fún yín pé tẹ́ bá ti wà pẹ̀lú Masbi
kẹ́ mọ̀ pé gbogbo nǹkan tó bá ń lọ lẹ máa mọ̀ èmi náà kọ́ Ọlọ́run ni àtẹ̀yìn àti bàbá wa tẹ́ ẹ̀ encourage mi tẹ́ ẹ̀ share fídíò mi now kí n tó play fídíò ẹlẹ́kẹta yìí ó bá mi lẹ́rù mo máa play ẹ̀ fún yín nísìn now mo fẹ́ bẹ̀ gbogbo yín fídíò ẹlẹ́kẹta yìí wà very very important mo bẹ̀ yín nítorí Ọlọ́run ẹ má wò mí ràn mo ní mo fẹ́ ṣe mini studio mo need up to 5.6 million a fẹ́ ra desktop tàbí máa ṣe standard program a fẹ́ ra mixer a fẹ́ ra standard generator ká máa tan ìṣàjébù báyìí ká máa tan ìṣàjébù a need another phone standard phone torí tá ń lóyún standard kankan nítorí ẹ̀ka fi bí abi 20 minutes ṣe a máa ń fi bí abi 4 hours ṣe látara pé fóònù ọwọ́ mi ò dáa ṣe gbọ́tọ̀ ní tí mo fi ń rìkọ́dù fídíò kọ̀tọ̀ ní tí mo fi ń gba ọ́díò sílẹ̀ ṣe mú bọ̀ ṣe gbọ́tọ̀ ní tí mo fi ń gba ọ́díò lẹ̀ torí fóònù yóò lè mú sound tó lè jẹ́ pé iṣẹ́ yẹn wá di times 20 fẹ́yìn tó lọ́n bá búùkù fún ẹ support studio project mi tẹ́ bá fẹ́ support mi 021 41 68 704 021 41 68 704 GT Bank Zan Williams Olúwatósìn 021 41 68 704 GT Bank Zan Williams Olúwatósìn tẹ́ bá fẹ́ fún wa ní dọ́là euro pounds any currency náà à ń gbà ẹ support mi fẹ́yìn tí ẹ bá fẹ́ gbé polówó ọjà fún wa tàbí ẹni information kankan tẹ́ fẹ́ fún wa bóyá ẹ gbọ́ ta sọ kankan nu fídíò yìí tó jẹ́ ká sọ jù bẹ́ẹ̀ lọ tàbí tó jẹ́ ká sọ tó bẹ́ẹ̀ ẹ pè mí sórí +229 5774 7970 +229 5774 7970 ọmọ Yorùbá ó ti dojú ẹ jáde ẹ̀ka ìpolówó ọjà. Bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún ààtì ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa láàólà bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólà Agba bitter tea yóò bá wà yá àjà ìṣòro ara ríro ńkọ́ láàólà bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólà bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447 42 45 27137 àbí àwọn Nigeria numbers yìí 080 33 19 4355 tàbí 080 26 265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ láàólà bitter tea gbẹ̀lura kò rí yàtọ̀ bẹ̀. káàbọ̀ padà yìí ènìyàn wa láàólà bitter tea ó jẹ́ iléeṣẹ́ tó ń ṣe gbòógì ìwọ tó jẹ́ pé nǹkan ọmọkùnrin yẹn kéré ìwọ tó jẹ́ pé tó bá gun orí obìnrin láàrin ìṣẹ́jú márùn-ún wàá ti sáré dàtọ̀ owó ẹlẹ̀ nǹkan burúkú ni o ìwọ tó ẹni àwọ̀ bá ṣe fẹ́ kó tóbi sí kó wà moderate kó máa pẹ́ lórí ẹ̀ àdódùn wà tó confam o ní kidney problem cancer problem cancer prostate cancer arthritis àdáàjínà ohun ojú ọlọ́run fọmọ anything they supply all over the world kò sí kó wà lọ Australia láàrin 3 days 4 days or 24 hours akọ ẹ̀ lára tó bá di place order nọ́mbà wọn nìyẹn náà ọmọ Yorùbá ibi tí ọ̀rọ̀ lẹ Yorùbá délé ní ìwọ tí ò lówó tó lè fi gba security ó jẹ́ kó lè ṣògùn ó jẹ́ kó lè ṣe protective oògùn àní kó bá tèèyàn jẹ́ àní kó yàyàn wèrè àní kó ṣe bí àwọn tó ń rojọ́ mi kiri ṣe ń ṣe mo dẹ̀ tún fẹ́ fi àsìkò yìí fẹ́ jọ àwọn tí wọ́n ń rojọ́ mi kiri fi sún gbogbo èèyàn ọmọ Yorùbá àwọn kan wà bí wọ́n ṣe rí tí mò ń ṣe dáadáa tọ́lọ́ ń lò mí fúnlẹ̀ Yorùbá tínú mi dẹ̀ ń dùn sí nǹkan tí mò ń ṣe bẹ́ẹ̀ làwọn kan
tí mo mọ̀ dáadáa bẹ ní mowó tí wọ́n lọ rojọ́ mi fáwọn èèyàn láì dáa tó ń bà mí jẹ́ lórí ọ̀rọ̀ tí wọ́n ní evidence bó ṣe ń bà mí lórúkọ jẹ́ tó bí wọ́n ṣe ń ba ara wọn lórúkọ jẹ́ tó ń bá yálà ìyá wọn ní orúkọ jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ń ṣàgùn ti ara wọn láì ṣe ohun tí ò yé yín ó pọ̀ jù tó yé yín lọ ẹ mọ̀ pé àwọn tẹ́ ìrojọ́ mi fún láì dáa wọn ò lè rí yín bí èèyàn gidi wọ́n mọ̀ pé ìtẹ̀wá rojọ́ máa bí fáwọn nǹkan táwọn náà bá tún sọ ọmọ pé máa rò fẹ́ lòmíì ní Yorùbá ṣe sọ pé ẹni bá rojọ́ ẹni fún ẹ á ro tìwọ́ náà fẹ́ lòmíì God so good àwọn tẹ̀dẹ̀ ìrojọ́ ọmọ pé mi àtọ̀pọ̀lọpọ̀ wọn jọ wà báyìí torí pé wọ́n ti rí kí n dárúkọ wọn lórí mídíà tàbí kí n ṣe kọ́kọ́ nípa wọn mọ̀ pájọ wà Ọlọ́run gbọ́ almost 95% àwọn tí wọ́n rojọ́ mi fún ni wọ́n ń pè mí kódà èmi ni wọ́n gan tún rìkọ́ọ̀dù wọn tó máa play ẹ̀ fún mi ìbí wà bẹ́ẹ̀ ṣe pé wọ́n tẹ̀ rojọ́ mi fún wọn ní burúkú bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń gbé mi sórí fóònù tó jẹ́ pé àjọ wà lórí kọ́ọ̀ni pẹ̀lú ẹ lọ jáwọ́ ń bẹ̀ gbogbo oògùn tó ń sáàsì máa bí fi owó yẹn tọ́jú àwọn ọmọ àtìyá ẹ fi tọ́jú ẹbí ẹ fi increase business yẹ yé rojọ́ máa bí láì dámọ́ ilé tọ́lọ̀ ń kọ́ ni máa bí tí ẹ̀dá kankan ò lè wò ilé tọ́lọ̀ ń kọ́ lèmi máa bí kẹ́ ẹ̀ mọ̀gbà tójò ti ń pa agún mi bọ̀ ni ẹ̀yìn àti bàbá mi tẹ́ ẹ̀ wó mi ẹ̀ máa gbà mí o ìlara iṣẹ́ wá pọ̀ tó yìí kí ló dé ẹ̀ mọ̀gbà tí mo ti ń ba bọ̀ ni ẹ̀ ò mọ̀gbà tí mo ti ń ba bọ̀ ni ẹ gbà fọlọ́hùn náà Ọlọ́run rí yín kí Ọlọ́run tó lò mí Ọlọ́run rí yín náà ìwọ̀nba owó tó jẹ́ kẹ́ fi máa bọ́ fámìlì yín ẹ̀ tún lọ fi ń ṣàgùn sí mi kí lẹ fẹ́ gbà ń bẹ̀ látìgbà tí ẹ ti ń ṣàgùn sí mi tẹ̀lẹ̀ rí pé mi ìkú tí kọ̀bùkọ̀ kò ṣẹlẹ̀ sí mi ṣé kò jẹ́ kẹ́ mọ̀ Ọlọ́run ló wà lójú iṣẹ́ mò ń sọ fún yín nísì pé Ọlọ́run kíyìn nílọ̀ báyìí èmi kọ́ ni mò ń kíyìn nílọ̀ Ọlọ́run ló kí pé ẹ lọ jáwọ́ lórí ọ̀rọ̀ mi ẹ yé rojọ́ mi láì dámọ́ ẹni tó bá tó gbangba sùn lọ yẹ nínú yín bẹ́ẹ̀ ṣe rojọ́ mi ní burúkú ẹ máa gbé mi sórí fóònù fáwọn tẹ́ ẹ̀ rojọ́ fún kí ló dé ó ṣépè fún yín ni èpè ń já yín ni èmi mo bá ti yín jẹ́ ni ẹ̀ẹ́dẹ̀gbà fọlọ́hún dẹ́ẹ̀dẹ̀ mìràwọ̀ yín ẹ ṣọ́ra yín kọ́lọ̀ ń ṣọ́ yín kí ló dé ẹ̀ẹ́dẹ̀ ń tẹnu bọ́lẹ̀ kí kẹ́ẹ̀dẹ̀ ń rojọ́ mi kí bẹ́ẹ̀ ṣe èrò ni wọ́n sọ fún mi kẹ́ẹ̀dẹ̀ lọ face life fún yín face your life man woman àtobìnrin àtọkùn ẹ lọ ṣọ́ra yín kẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹyẹ rojú ẹ̀yìn mọ́ ìtẹ́fí rojú ẹ̀yìn yẹn ẹ place strength yẹn strength tí ẹ fi ń pè káàkiri tẹ́ ẹ rojọ́ mi strength tí ẹ fi ń ṣoògùn sí mi ẹ kó gbogbo ẹ̀ pọ̀ kẹ́ fi build ara yín ṣé máa bí ṣé ìdíje rí mi yìí mo jọ ẹni tí ó kí ẹ pé wọ́n rojú ẹ̀ kiri ṣé mo kí ẹ nígbà tí bàbá mi Professor Banji Akíntóyè tí wọ́n bá ti bínú sí mi tí Chief Sunday Igboho tí wọ́n bínú sí mi tí world media tí wọ́n bínú sí mi àtàwọn ìyá mi kọ̀ọ̀kan tí wọ́n bínú sí mi wáyé Ọlọ́run nìkan lọ́ba tó ń dé èmi ni ẹni tí ayé ò bá rí tó wá lọ́tún àtùpà ó ń ṣera ẹ̀ ní ẹni tọ́lọ́mba náà máa rí lọ́mọ máa rí lágbára Ọlọ́run ẹ̀yin ìyá àti bàbá mi tẹ̀ ń wò mí káàkiri àgbáláyé ẹ̀ ní fi ọwọ́ yín ẹ̀ ní fi ọwọ́ ọmọ yín ẹ̀ ní fi ọwọ́ yín ẹ̀ ní fi gbé ọmọ sí bó ṣe ń sàásì mi tí Ọlọ́run ò jẹ́ ó ràn mí lágbára Ọlọ́run kò ní ran ẹ̀yin náà gbogbo ẹ̀dákẹ́dà tó bá lọ ń ṣoògùn tàbí tó ń rojọ́ yín kiri láì dá oògùn ọ̀run àbá tí wọ́n jẹ́ gbágbá làṣà máa ń ta nàá gbágbá làṣà ń ta ẹ jáde tán kẹ́ mọ̀ pé ń tẹ èrò kọ́lẹ̀ máa bá wọn ẹ̀yìn now bá kẹjẹ kí n fa àwọn olórí burúkú aláyé bàjẹ́ tó yẹ páyé wọn ti bàjẹ́ kẹjẹ fi wọn lẹ́sẹ̀ ẹgbẹ́ kan kí n wá continue nǹkan tán because it's just annoying
ẹ̀dẹ̀ ń tẹnubọlẹ̀ kiri ẹ̀ ń rojú lẹ́fídẹ̀nsì ẹ̀yọ kan báyìí kò sí kọ̀tẹ́ mọ́ ṣe ju kẹ́ máa tẹnubọlẹ̀ káàkiri lọ ẹ̀yin lẹ dá máa bí ni sẹ́yìn lẹ bí máa bí mi dẹ́dẹ́ mẹ́ra wọ̀ kẹ́ ṣọ́ra yín kẹ́ jẹ́ kí orí ìyá yín lọ pé now mo fẹ́ play fídíò kan níbi tí àwọn Fúlàní tí Fúlàní ẹ jẹ́ kó yé gbogbo ayé kóhùn rẹ ẹwù kó má dàbí rọ ẹwù. Allahu Akbar. Because I'm represent Zamfara State. I represent Zamfara State. After that, I need to send message to Dauda Lawal Dere. Dauda Lawal Dere, Itaqillaha. Dauda Lawal Dere, Itaqillaha. Itaqillaha. As from today, we need to zaman lafiya in Zamfara State. Fighting is not continue to zaman lafiya. Peace is very important of you, because totally if you continue to look at the Eastern West Africa, you see Sulhu is very important for me. After that, I need to send message to Commissioner of Defense, Tukur Usman Gusau. He is the one of the send the airplane to come bush to bombing and bandit. This one is not good now. So, Kuma, if you are see the Fulani, the Nigeria all is the House of Fulani, not the one travel. Vigilante group. For instance, look at last week, vigilante group to come my area to follow my cow and sheep to go. There is no reason here. Dauda Lawal Dere, Itaqillaha. Dauda Lawal Dere, Itaqillaha. You are the leader of Nigeria, Zamfara State, in terms of my Zamfara State. So, if you are need to continue to lead Zamfara State very well, no be problem. So just come and call the Fulani, the Kashalas, to come to meet them. If the Fulani need something, the benefit of Garba. sẹ́yìn náà ti wá rí fídíò yẹn mo bẹ̀ gbogbo ìyá àti bàbá wa ẹ máa ṣàdúrà fún mi kí á sàsí èpè wọn bọ́lọ́hùn ṣe jẹ́ kó wọ́n mi kọ́ lọ́ má dùn ẹ máa ṣàdúrà fún mi ní comment section ẹ ṣe fún bàbá olóyè Sunday Igboho ẹ ṣe fún Professor Anja Akintoye kẹ ṣe fún YSDM kẹ ṣe fún World Media ẹ ṣe fún mi ọmọ yìí máa bí pẹ̀lú gbogbo àwọn tẹ́ bá tún rí tí wọ́n ń ṣe dáadáa Oòduà gbé wá kó ní gbé ọ̀dàlẹ̀ kẹ má gbàgbé kẹ share fídíò yìí ẹ like ẹ comment kẹ subscribe so that anytime tí bá ti ń drop video ẹ̀yin ilẹ̀ kọ́kọ́ máa rí ó sì láwọn kankan tí mo fẹ́ sọ but àwọn òwe èrè yìí ti provoke mi kí ló dé ṣé nítorí mo jọ́mọdé wà mọ̀pọ̀ ọmọdé ló ṣòro ṣẹ́ẹ̀dù téèyàn bá lé ewúrẹ́ tó bá kàn ògiri ayéjú sí ni tí yín ti pọ̀ jù dẹ́dẹ́ mẹ́ra o ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn tó ń bá mi sọ̀rọ̀ tó ni wọ́n ń ká mi lápá kù Kágége ni wọ́n bí mi sí Èkó ló bí mi sí kíbẹ̀ mo dàgbà sí gbogbo sùn tí mo lọ láyé mi kíbẹ̀ ni mo ti lọ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o.